Ẹ kú dédé wòyí gbogbo ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT, ẹ kú bójú ọjọ́ ṣe dáadáa ni mo bá yín. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin obìnrin yìí ẹ ti mọ nǹkan tẹ́ fẹ́, ẹ wá fẹ́ wá máa gbọ́ tẹnu mi, ẹ máa gbé mi lẹ́nu jó. Nígbà tó wá report pé ọkọ ẹ̀ ń kọwọ́ bọ̀dé ọmọ ẹ̀ tí a dẹ̀ ṣe kéèsì yẹn bí, mo dẹ̀ send ẹ sí appropriate quarters ní Naija. Wọ́n dẹ̀ láti odidi Èkó wọ́n bẹ̀rẹ̀ sí ní follow ẹ up l'Abuja. Ó wá tó time tí wọ́n fẹ́ tán ní pé kíkiní yẹn kó kíkin. Ó wá ṣẹ̀ṣẹ̀ wá sọ pé wọ́n ní kò filẹ̀ bẹ́ẹ̀ nítorí bàbá ọmọ ẹ ò lè lọ. So ó prefer kí bàbá ọmọ ẹ kó máa bá yé ọmọ ẹ jẹ́ kó dẹ̀ jókòó síbẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ yín ti máa mọ nǹkan tẹ́ fẹ́ ṣe. Ẹ kọ̀ wá gbọ́ tẹnu mi. Èmi rẹ̀ mi ò ní parọ́, mi ì dẹ̀ lè ṣe àgàbàgebè. And that is the truth. Kò sẹ́ni tí ó mọ̀ pé oko náà ń po kóòbò náà ń pòbò, kò sórúkọ míì fún. Ẹ wá máa bèrè, ẹ máa fẹ́ máa bèrè torí pé kinní kan. Mo ti sọ, tí ò bá ti tẹ́ yín lọ́rùn, ẹ má wá sórí platform mi. Nísìnyí, ọmọ ẹni tí mo ní kó handle case ẹ̀, wọ́n send voice note tó nǹkan tó sọ, wọ́n send ẹ̀ sí mi. Ìgbà tó ti mọ̀ kó máa tẹ́ lọ́rùn kó jókòó sí ilé ọkọ tó ń dìfà lọ́mọ ẹ̀, ó bá ti má wá bá mi. So tẹ́lẹ̀ tó wá dífá fún ìwọ obìnrin tó bá wá bá mi, torí nǹkan tẹ́ fẹ́ ṣe lẹ fẹ́ ṣe, tó bá wá bá èmi, tó wá ní oní problem tó ṣàlàyé fún mi, máa bèrè lọ́wọ́ ẹ pé kí ló fẹ́ ṣe. Màá wá bi ẹ́ pé tí nǹkan tó bá fẹ́ ṣe ò dáa, màá wá bi ẹ́ pé tí bá ní pé kó má ṣe nǹkan ṣe ò ní ṣe. Màá kọ́kọ́ sọ àwọn implication nǹkan tó fẹ́ ṣe fún ẹ, the pros and the cons, because mo mọ̀ wípé kò sí decision ìgbésẹ̀ tí obìnrin àbọ́kùnrin kan bá fẹ́ gbé tí ò ní advantage àti disadvantage. Màá sọ advantage ẹ̀ fún ẹ, màá sọ disadvantage ẹ̀ fún ẹ. Ẹ má gbàgbé pé èmi náà mi ò wá bí saint, èmi náà ní tèmi lára, mo ní tèmi lọ́wọ́. So màá sọ advantage fún ẹ, màá dẹ̀ sọ disadvantage fún ẹ, màá dẹ̀ béèrè lọ́wọ́ ẹ pé kí ló tún sì fẹ́ ṣe. Tó bá insist pé o fẹ́ máa tẹsẹ̀ síta, o fẹ́ máa ṣe kinní kan ni, kò ń ṣe nǹkan tí tèmi bá sọ fún ẹ ló máa ní kó sọ, but máa advice ẹ wípé this is the nǹkan tó lè bá pàdé, nǹkan tó lè bá pàdé, nǹkan tó lè bá pàdé rè. Tí wọ́n ọkùnrin bá wá bá mi tó níyàwó ẹ̀ ṣe gbá, kò tọ́jú kò jẹ́ kó ní access sáwọn ọmọ, ó ṣe gbá, àwọn tó bá ti fún mi ní attitude ìyàwó ẹ̀, nǹkan tí o máa expect nírú ara obìnrin yẹn lọ́jọ́ iwájú, máa sọ fún ẹ. Ó wá kù ẹ èrò tó bá fẹ́ gbà. Tó bá wá fi èrò tó bá fẹ́ gbà sọ fún mi, màá sọ fún ẹ advantage èrò yẹn àti disadvantage èrò yẹn. So àwọn platforms pọ̀ lóríṣiríṣi. Ẹ dẹ̀ rí pé mi ò ń discuss platform ní platform lórí platform mi. Tí ọ̀rọ̀ mi ò bá ti tẹ́ ẹ lọ́rùn pé mò ń pokó, mò ń pòbò, mò ń pẹpọ̀n, lọ sórí platform mi. Ẹ má wá sórí platform mi. Ó jọ mí lójú pé àwọn èèyàn tún ṣì ń follow mi sí ni. With due respect to all my followers, tí ọ̀rọ̀ mi bá ti against your religion belief or your whatever, please unfollow me. Tó bá mọ̀ pé ẹ̀tàn ni mo gbé dání, pé mò ń tan àwọn èèyàn ni, pé mò ń ba ayé jẹ́ ni, unfollow me. But èmi ò ní lè parọ́, mi ì dẹ̀ ní lè, I can only advise and I can only tell you the implication of any decision you love to make. But I'm not able to coerce you or to force anyone láti má ṣe nǹkan tó ti wà determined láti ṣe. Ẹni tó ti wà determined pé tó ti ní ọkàn ẹ̀ pé tóun ò bá lọ bọ́kùnrin míì níta, ayé òun ò lè dá nǹkan kan. Tó dẹ̀ ti jẹ́ pé ìranu ti wà lára ẹ̀ láti kékeré. My own is just to tell you the implication of what nǹkan tó fẹ́ lọ ṣe. But tí bá tiẹ̀ wá force ẹ, tí mo wá force ẹ tó wá sọ pé okay Aunty Yinka, ẹ má worry, ìyẹn ò ní wípé o ò ní lọ ṣe. Me, I will just advise you, don't do this. Tó bá ṣe lè, nǹkan tó lè ṣẹlẹ̀ rí, nǹkan tó lè ṣẹlẹ̀ rí, nǹkan tó lè ṣẹlẹ̀ rí. Torí ẹ̀ ló yẹ pé nínú Louis, there is freedom of, o ò lè coerce anybody to do anything. Ẹ wo ọkùnrin sọ́kùnrin bí, ìwọ̀nba la lè go against ẹ̀ mọ́ níbí, but àwọn tó lọ́mọ ló máa mọ̀ pé wàá dẹ̀ máa monitor àwọn ọmọ ẹ̀. But o ò lè lọ sọ openly kó máa condemn ẹ̀. But you advise people that want to get into it against it.
bí irú ẹ̀yin obìnrin tẹ́tí wà bisexual kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ gbádùn oko ọkọ mọ́ ní gbà mọ́. But I can only tell you the way I'm saying it ń sìn pé ìwọ tó ti torí pé ọkùnrin ò bẹ́ẹ̀ sùn tó ti wá lọ ń bóbìnrin ẹgbẹ́ ẹ̀ sùn. The implication ni wípé tó bá ṣọ́ra àràkú láṣọ gbági. O ní ọkùnrin kankan ò ní wù ẹ́ mọ́. Ọkùnrin kankan ò ní do bó tilẹ̀ jẹ́ wípé ara àwọn nǹkan tẹ́ fẹ́ máa gbọ́ lélẹ̀. Ìyẹn ò wà as dangerous as ọkùnrin sọ́kùnrin. But it's not something tí ó right. Pàápàá tó bá ní ọkọ yẹn kò máa wà useless ni. Àwọn nǹkan tẹ́yin ò kí ń fẹ́ máa gbọ́ nìyẹn. Because tẹ́ bá lọ wo implication, tẹ́ bá lọ wo the side effects and the health hazards inú ẹ̀. Health hazards ó wà nínú ọkùnrin sọ́kùnrin ó yàtọ̀ sí tó wà nínú obìnrin sóbìnrin. But kò màtí méjèèjì wọ́n legalize níbi tá ti wá. Ẹ rí pé mo wà careful torí bí tó bá mú lẹ́nu mi pé mo condemn anything can happen. Boys, ó ní implication. Àwọn irọ́ tèmi ò ní lè máa pa nìyẹn. So please, I'm using this medium to reach out to people out there. My fans or àwọn tó intend láti become my fans. I'm a realist. I'm very open. I'm afraid I can't do it the way other people will do it, and that is what makes me different. That's why you're seeing me bí mo ṣe bí nǹkan tó ń ṣẹlẹ̀. So tí faith àti believe ò bá ti gbé àti follow me, go and unfollow me. Please, ẹ jọ̀ọ́,